قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún. Ọ̀gá oore tí Ọlọ́run ọba àlékọ́lá máa ń ṣe fún ẹrú rẹ̀ òun náà ni kó ṣèyàn ní mùsùlùmí. Àwa ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́run. Àdánwò tí yóò bá wa tá a fi láàṣẹ ìsìláàmù mọ́ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. À ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé. Eléyìí ni ètò yín, ètò wa Al-Basira, èyí tí máa ń dé sétí gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run. Ní ìjọ Wednesday tẹ́lẹ̀ ló máa ń dé sétí gbọ́ wa ní gbogbo aago 9, ṣùgbọ́n ní yọ̀ǹda t'Ọlọ́run nínú oṣù Ramadan yìí tí ó ti bẹ̀rẹ̀ báyìí ní gbogbo aago 4:30 tí ó fi di aago 5 ní iléeṣẹ́ amútajérò 92.5 FM. Ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ náà bàjẹ́ o, wọlé àjọkànṣe rẹ, wọlé agbóhùn la ilaha illallah. Àwọn tí wọ́n wá ṣe onígbọ̀wọ́ ètò náà Ọlọ́run balikọ́lá bá ní san wọ́n ní ẹ̀sùn olóore. Àlìjẹ́nnà ni wọ́n ń wá, Ọlọ́run balikọ́lá bá ní fíẹ́nsẹ̀ àlìjẹ́nnà. Dáadáa ayé ni wọ́n ń wá, Ọlọ́run balikọ́lá má hàn náà wọn lóore tayé. Orí àlìkàmọ́ náà Ọlọ́run má hàn náà wọn, wọlé àjọkànṣe rẹ, wọlé agbóhùn la ilaha illallah. Àwa kí gbogbo wa pátá látòkè délẹ̀ wípé a kú àmójúbà oṣù Ramadan, oṣù àlùbáríkà, oṣù kẹ́, oṣù tó jẹ́ wípé nínú gbogbo oṣù pátá Ọlọ́run ọba àlékè ọlá fi oṣù Ramadan ó fi ṣe ọ̀gá lórí gbogbo oṣù pátápátá. Oṣù yìí kò sírú rẹ̀. À ń dájọ́ ìjọba yìí inú oṣù báyìí Ramadan ń bọ̀, Ramadan ń bọ̀, Ramadan ń bọ̀. So Ọlọ́run ọba àlékè ọlá wá pe àlá wa ó sọ di òdodo. So ọba tó sọ àlá wa di òdodo náà àti wọnú Ramadan báyìí gbígbàjá rẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá sí rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa wọlé àjọkànṣe rẹ̀, wọlé agbóhùn la ilaha illallah. Gbogbo èyí tí ó ń jà káàkiri àgbáyé pátá tọ́jà yí pé kò sóko tá a fún ju ìbínú wọ Ọlọ́run lọ, Ọlọ́run bá ní kakún lẹ̀. La haula wala quwwata illa billahi al-azim. Jàmáà àti bọ́ sínú àwẹ̀ síwájú kó tó di wípé a máa ṣe àwọn ètò ní ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run ní orí ètò yìí ní aago 4:30 sí aago 5 tá a máa fún wa ní àwọn wáàsí ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan gbọ́. A kọ́kọ́ sọ pàtàkì ọlá tí ń bẹ fún àwẹ̀ tá a bọ́ sínú rẹ̀ yìí pé Ọlọ́run bá àlékè ọlá wò wá sí láàánú ni o, káwá gba Ramadan wa dáadáa o. Bóyá àmọ́ yìí pé oṣù Ramadan tá a wà ẹ́ òun ló lọ́lá jùlọ nínú gbogbo oṣù pátápátá. Kódà àwọn àáfàá wọ́n jẹ́ kó yé wa yìí pé gbígba àwẹ̀ tá à ń sọ yìí ìran mẹ́ta òun ni àwẹ̀ òun ni ó pín sí, tàbí ká sọ yìí pé àwẹ̀ gbígbà ó ní ìpele mẹ́ta. Èwo ni wọ́n fẹ́ bìlọ́ǹgì sínú mẹ́tẹ̀ẹ̀ta ká tó máa sọ láti ń bẹ fún àwẹ̀ lọ. Ìpele mẹ́ta òun ni àwẹ̀ òun ló ní o. Àwẹ̀ kan ń bọ̀ tá à ń pè ní sawmul umum, àwẹ̀ general wọn ni ń gbọ́ ọmọ gbà tó jẹ́ wípé gbogbo mùsùlùmí lẹ́yìn òun kó sínú. Ṣérú àwẹ̀ lẹ́yìn òun ni wọ́n fẹ́ bọ́ sí? Àwẹ̀ wo òun náà ni sawmul umum, àwẹ̀ general. Kí náà ń pè ní àwẹ̀ general? Òun náà ni kó jẹ́ wípé èèyàn kàn kó inú dúró tí ò ní jẹun sínú, yóò sì kó abẹ́ dúró, kò ní súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀, ọ̀tán. Nǹkan méjì tí ó gbàwẹ̀ lára rẹ̀ náà nu, kò ní tí ó ń jẹ bọ́nú, kò sì ní súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀. Sọ ọwọ́ nǹkan méjì tí ó ra gbàwẹ̀ ní ara rẹ̀ nu. Eléyàn ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lọ́bọ̀ sínú rẹ̀ àwẹ̀ general pé àṣà ń gbà àwẹ̀ náà ni ó kọ́rọ̀ wọn ṣàánú wa ó. Kódà ẹlòmíì lè máa gbómi lẹ́sẹ̀ ní ọjà, ẹlòmíì lè máa gbómi lẹ́sẹ̀ lẹ́nu iṣẹ́, yóò sì ló ń gbà àwẹ̀ náà. So inú rẹ̀ ni ọgbà àwẹ̀ hàn, abẹ́ rẹ̀ gbà àwẹ̀. Ẹlòmíì lẹ́nu iṣẹ́ rẹ̀ pẹ̀lú pé ọlọ́jà ni ọgbà àwẹ̀ ń tòótọ́ kò jẹun sínú, ṣùgbọ́n ẹnu tá à ń wí yìí ọgbà àwẹ̀ níbi kíni o, níbi àwọn èébú àbùsẹ̀ kan téèyàn ó máa bẹ́ẹ̀bú kété kọ́sítọ́mà nájà lásán
ó sì sọ̀rọ̀ sí débi pé ẹ súnmọ́ ẹ̀yìn ẹ̀yìn tọ́wọ́ yín korò màgí tí wọ́n á tún dénú ilé tí wọ́n á lọ ń tèsítì ọwọ́ òkè sọ́wọ́ òun korò ni ẹlòmíràn sọ̀rọ̀ sí yẹn after bíi 3 hours tó bá ti kú lọ́dọ̀ yẹn lèyìn ọ̀sẹ̀ wàá máa ronú ọ̀rọ̀ kẹ́dùn náà kí ni mà lálẹ́ mi àwọn tí yóò ní òǹgó tó máa kiri ẹ̀ pé ọmọ mi ni èmi Àṣàkẹ́ Adé máa sọ̀rọ̀ sí yẹn débi pé yẹn fẹ́ lọ pokùnso inú àwẹ̀ general lọ gbà àwẹ̀ general ò sì wúlò so àwẹ̀ general ò sí kí ni o kò wúlò àkọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì òun náà ni sawmul khusus àwẹ̀ àwọn ẹni ẹ̀sà àwọn èsì wọn ọgbà àwẹ̀ ti general o àwẹ̀ àwọn ẹni ẹ̀sà sawmul khusus kí ni bóòlù àwẹ̀ tí wọ́n ṣe rí òun náà ni káfù nadhar wal lisani wal yadi wal rijil was sam'i wal basar wasairil jawari anìkíni o anil atham kéèyàn kó ọwọ́ dúró ó kó dúdúró ẹsẹ̀ rẹ̀ dúró kò fọ́ ẹsẹ̀ rẹ̀ rìn kúrìn ojú rẹ̀ òwòkúwò etí rẹ̀ ọ̀gbọ́gbọ̀kúgbọ̀ gbogbo oríkèéríkèé ara rẹ̀ pátá ńlọgbààwẹ̀ irú àwọn eléyìí ó ní àwẹ̀ àwọn ẹni ẹ̀sà kì í ṣe inú nìkan lọ́gbààwẹ̀ lọ́dọ̀ títí wọn ojú rẹ̀ gbààwẹ̀ kò ń bi ìwòkúwò Ramadan lòdè yìí kò dáa kéèyàn máa wòkúwò lẹ́yìn ẹ̀yìn ìgbà tí ó sì Ramadan tó ọba tó wá ń lọ ń wòkúwò nínú Ramadan ó ṣeré ẹni o torí pé ládàáwẹ̀ rẹ̀ ànábì ní man lam yada qawla zur wal amala bihi falaysa lillahi hajatun min an yada ta'amahu wa sharabahu ẹni tí ó bá lọ fi àwọn ìwà kanlẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ èké ìmọ̀ wòkúwò gbogbo àwọn nǹkan yìí tí ó bá lọ fi lẹ́nu Ramadan ànábì ní Ọlọ́run ò ní bùkátà sí pé ó fóúnjẹ rẹ̀ lẹ̀ àbí kò mú ọkàn fi ebi panu lásán ni o so ọkàn fi ebi panu lásán àwẹ̀ àwọn ẹni ẹ̀sà ojú wọn ó gbààwẹ̀ kò níbi ìwòkúwò wọn ò ní sọ pé COVID-19 wà ń ta lockdown wà ń ta àwọn òkú jáde ọmọ lọ gba kẹsẹ̀tì tó pọ̀ wá káwé wọn bá gbò wá ní wọ́n bá fọlá ọkọ sí yóò fẹ́ lẹ́ẹ̀kejì sí yóò wá òkè nígbà tí màá fi wo bíi 4 ìsinú ọmọ tó bọ̀ rárá o ojú rí ọ gbààwẹ̀ kò ń bi ìwòkúwò tó bá jẹ́ páwẹ̀ àwọn ẹni ẹ̀sà lọ fẹ́ gbà etí rí ọ gbààwẹ̀ kò ń bi ìgbọ̀kúgbọ̀ orin òní máa gbọ́ ìsìláàmù tako gbígbọ́ orin tí wọ́n lùlù sí ìsìláàmù ò tako kádáwákà ìsìláàmù ọ̀tá bá ti lùlù sórin òun ló di wàhálà kódà bó sáyà Kùránì yẹn lùlù sí bẹ́ẹ̀ Kùránì ṣe dáa tóun téèyàn wá ń sọ pé kúlíà yóò àlìkà fìlẹ́ máa ti gbàgàgàgàgà á sọ fún pé ìṣekúṣe ní í ṣe ọ́ lè mọ́ bá àjàká sáyà Kùránì tó jẹ́ ìṣekúṣe ní àná sórí ń tó lù sí irinṣẹ́ ìṣùnú ṣùgbọ́n kádáwákà àwọn bàbá wa láyé ìjọ́un tí wọ́n bá ṣe wáàsí lọ wákà ni wọ́n fi máa ń dè é mọ́lẹ̀ tí wọ́n kàn wò pé kí ni ká wí o wọ́n kàn wá wákà kan dé pé ọmọ aráyé lè gbàgbé gbogbo ọ̀rọ̀ ẹja fún wákà kan tí ọmọ arántí lọ. pé bá wí fún wọn títí bá láwọn ò ní gbọ́ bá kìlọ̀ fún wọn títí bá láwọn ò ní gbà bá wí fún wọn bá ò gbọ́ ò ká ṣàdúrà fún wọn ká mọ̀ pé rọ́bànà rọ́bìlì ùlà rọ́bànà rọ́bìlì ùlà mà jẹ́ wọn ọba ìgbọ́ dọ́dọ̀ rẹ Olúwa so wọ́n fi nǹkan kan dé bánu oríṣiríṣi wákà ní ibẹ̀ tí wọ́n fi dé so ìwà lọ máa gbórin kẹ́ ni orí tí mo kú ń gbọ́ islamic song ni kò sí islamic song kankan yọ islam àti songi ọ̀tájọ ni wọ́n tìlù bá ti wà ń bẹ̀ so inú jẹ́ pé máa ń báyàn nú jẹ́ nínú Ramadan báyìí tí ẹ bá ṣe COVID-19 tó wà ẹ mọ̀ rọ́pọ̀rọpọ̀ wá sí ìta gbangba àwọn wá sí kan wọ́n pa àwọn káwọn afá tó bẹ̀rẹ̀ ẹ rò pé olórin ńlá kan ló fẹ́ wá kọrin ni tí wọ́n ti lo jáǹsì lẹ̀ tí wọ́n ti lo gbogbo nínú àwẹ̀ gbúrúgbùgbù àwẹ̀ general ẹgbàwẹ̀ àwọn ẹni ẹ̀sà àwẹ̀ àwọn ẹni ẹ̀sà lọ́lọ́run sì nídìí àwẹ̀ kẹta òun náà ni sọ́ọ̀mùlẹ̀ khusus al-khusus sọ́ọ̀mù khusus al-khusus àwọn ẹni ẹ̀sà díẹ̀ ẹ̀sà tó jẹ́ yí pé àwọn tó special dárájẹ́ eléyìí ò ní agbára gan ẹ̀sà díẹ̀ ẹ̀sà àwọn ń ti wọn lẹ́yìn ìgbà tí wọn ò jẹ́ tí wọn ò mu tí wọn ò sùn mẹ́lẹ́tọ̀ ojú wọn ti gbà wọ́n ti gbà wẹ̀ gbogbo oríkèéríkèé ara wọn ti gbà wẹ̀ òun wọn àtúnfì kakó pé sọ́ọ́mùlì kọ́líbì ánìlì hímẹ́mì dẹ̀ní à wọn ó jẹ́ kí ọkàn wọn gbàwẹ̀ kó o níbi àdì ọkàn yẹpẹrẹ tí èèyàn máa ń rò kúrò wọn ò ní rò ń tiẹ́ ọkàn àsìkò Ramadan ọkàn wọn àrò ilé ayé kankan wal afkaru lè mú bó ìdá gbogbo ìròrí tó lè mú yàn jìnnà ánìlá sí Ọlọ́run ọba àlékè ọlá gbogbo òròrí òun kò ní wá sí wọn lórí
so wọ́n jára wọn kó omi gbogbo òròrí burúkú lásìkò àwẹ̀ yẹn wọn ò ní ìrì kankan rò mọ́jú tọ́lọ́run lọ bá a bá tiẹ̀ lè dé ti eléyùn ká sì wà láàrin Ramadan ó ti wá wọlé ká wá sáré lọ síbi àwọn ọlá pé jẹ̀mọ́ àṣìwọ̀ náà wà nù ẹni tó fẹ́ gbààwẹ̀ tó o bá fẹ́ gbààwẹ̀ lọ ọmọ láti ń bẹ́ fún àwẹ̀ kí lóore táwẹ̀ fẹ́ fà fún ọ àkọ́kọ́ ó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam nínú àdìsí àbí Hurairah ànàbì ní arákùnrin kan wá bá ará oko kan wá bá nàbì ó ní wà ànàbì jẹ́ ń sọ fún ọ dullani ala amalin tọ́mi ní ju mi níwèé iṣẹ́ kan tó jẹ́ yí pé ìdá àmìlítùhù tí n bá ń ṣe ìdàkálùtù lè jannata ń wà lè janna tí ò ní sí wàhálà kankan ànàbí ní ta'budullaha wala tushriku bihi shay'an máa jọ́sìn fọ́lọ́run má mọ̀rọ̀gún pẹ̀lú rẹ̀ má sìn gbẹ́rẹ́ má wọ ṣe àwúre má lo kíní ẹ̀yọ́nú ayé gbogbo àwọn nǹkan yìí jìnnà sí ẹ̀yin ìyá wa ẹ̀ jìnnà sí ẹ̀yin bàbá wa ẹ̀ jìnnà sí àti máa ń pariwo rẹ̀ tipẹ́tipẹ́ ànàbí ní ṣe báwọn alákọ̀ọ́kọ́ nu wa tuqima ssalah máa gbẹ̀rún dúró lásìkò rẹ̀ ó di méjì ànàbí ní sọláàtà alimaktuba àwọn àrùn ọ̀ràn yẹn máa gbé dúró wàtò àdìyà zakat alimafurudọ zaka tọ́lọ́wọ́n bá àlékè ọlá tó ní kọ́ máa yọ ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin wàtàsúmà Ramadan kọ́ ọ máa gbà àwẹ̀ Ramadan kọ́ọ̀l arákùnrin wa ní wàlẹ́dì nafsi biyadi mo fi ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra nǹkan mẹ́rin lànàbí kà fún ànàbí ọ̀wá ka hajj mọ́ kí ló dé tànàbí ò fi ka hajj torí pé ńjọ́ tí ànàbí ń bá sọ̀rọ̀ hajj ò tí ì dọ̀ràn yẹn gbà náà torí pé ájì ọwọ́ gbẹ̀yìn lọ́lọ́run tó sọ́dọ̀ ọ̀ràn yẹn ó kù bí ọdún méjì àbí mẹ́ta tánàbí ó jáde láyé lọ́lọ́run tó sọ ájì di ọ̀ràn yẹn so inú òjè kánàbí ọ̀dà kọ ájì mọ́ orígun mẹ́rin lẹ̀sìn sí wàǹgbà náà kò tí ì pé 5 tọ́lọ́dún ẹlẹ́ẹ̀kejì tánàbí dé lu Mádínà òun làwẹ̀ tá à ń gbà yìí lọ́lọ́run tó ṣe lọ́ràn yẹn fánàbí ọ̀tọ̀ làwẹ̀ tọ́jọ́ ọ̀ràn yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ànàbí ẹni wá ní ìwọ ń ṣe Ọlọ́run la azidu ala hadha shay'an abadan sórí ntọ́ka fún mẹ́rẹ̀ ntọ́ka fún mi wàláì ń alẹ́ kàkà kún kò di 5 lọ́dọ̀ mi o ìmọ̀ gbàwẹ̀ ìmọ̀ kírun ìmọ̀ yọ zaka ń sì mú Ọlọ́run lẹ́yọ kan tí ì ní síngbẹ́rẹ́ tí ì ní wọṣẹ́ wò tí ì ní máa lọ lè yẹn wò tí gbogbo tó lè mú mi kọ́ lọ́lọ́run pẹ̀lú ẹbọ ì ní ṣe ń àlékún ì wà ní ṣe ju ń tọ́ sọ ìlọ o wala ankusu minhu ì sì ní dín kẹ́kẹ́ kù falama wàlà nígbà tarakùnrin yìí padà ànàbì ní man sarrahu an yanzura ila rajulin min ahli aljanna ẹnìkan nínú ẹ̀yin sàbẹ tó bá wù pé kó wọn máa wo ọmọ àlìjẹnnà tó wà láyé tí ò tí ì kú tẹ́kàn rìn lórílẹ̀ falyanzur ila hadha rajul ẹ lọ́ máa wo arákùnrin o àṣẹ àwẹ̀ nínú tí ó ṣokùnfà rẹ̀ fún yàn tó o bá lè máa gbà ó náà ní kíni o yóò jẹ́ kó wà àlìjẹnnà lọ́jọ́ ọ̀pá yín kéke yàn jẹ́ ọ̀la alákọ̀ọ́kọ́ ẹnìkan náà àdìsí àbí Umama al-Bahili ọwọ́ abánabi sallallahu alaihi wasallam ó bi ànàbí ó ní wà ànàbí ayyul amali afudolu iṣẹ́ wo ló lọ́lá jù téèyàn máa ń ṣe ìwà ànàbí dákun tí ó jẹ́ pé tí n bá tiẹ̀ ti ń ṣe báwọn pé mo ti wà ní iṣẹ́ tó dáa jù tí mò ń ṣe ànàbí ní alayka bis-sawm ọdọwọ́ rẹ kọ́ ọ lọ máa gbà àwẹ̀ tó bá fẹ́ ṣiṣẹ́ tó lọ́lá jù níwájú Ọlọ́run fa innahu la idila lahu torí pé àwẹ̀ ò lálá fìjọ kò sí ní tẹ́ ẹ lè fi wénú bàdà sallallahu alaihi wasallam ìtí ọ̀wà lára fìjọ lọ́mọ wọlé dé tí ọfẹ́ kíní àjòrí ọyá lálìkàmọ́ ọfẹ́ sí olóore tó dáa jù ànàbí ní alayka bis-sawm àwẹ̀ ní ọmọ lọ́mọ gbà fa innahu la idila lahu torí pé kò sí aláfijọ rẹ̀ rárá tá a bá wá wò abálájọ ọwọ́ pé kò sí aláfijọ rẹ̀ ká lọ sínú àdìsí àbí Hurairah tí gbogbo àwọn afáàmọ́ ń kàrà sí kò sí tánàbí ní asọ́ọ̀mùlì Ọlọ́run ní ẹjẹ́ máa sọ fún yín o asọ́ọ̀mùlì àwẹ̀ tẹ̀ ń wo èmi Ọlọ́run ni mo ní wà á nà ájísí bìhì èmi náà ní sísẹ̀sán rẹ̀ ṣé Ọlọ́run kọ́ ló wà ní àwọn ìjọsìn yòókù Ọlọ́run ló ní gẹ́gẹ́ bí ìgbà téèyàn kó ọmọ jọ téèyàn wá ọmọ rẹ̀ téèyàn wá sọ pé ẹ máa wọ ọmọ mi ni ó túmọ̀ sí pé nǹkan ló bá àwọn yòókù rárá ń sọ láti ń bẹ fún ọmọ nínú ìtumọ̀ mẹ́wàá táwọn àáfàá tú wípé kí ni ìtumọ̀ asọ́ọ̀mùlì èmi Ọlọ́run ni mo ní àwẹ̀ so nǹkan ló làwọn ìjọsìn yòókù ìkànnù ìtumọ̀ náà inú ìtumọ̀ míì ni wípé ẹ máa gbọ́ o gbogbo sẹ́yòkù tẹ́ ẹ lè máa ṣe ẹ̀dá lè mọ̀ pé ń ṣe tẹ́ bá fẹ́ kírun ẹ̀dá mọ̀ pé ń kírun tẹ́ bá fẹ́ ṣe gbá ẹ̀rọ lájì àwọn èèyàn mọ̀ pé lọ ṣùgbọ́n àwẹ̀ ẹ̀dá ò lè mọ̀ bóyá ẹgbà àwẹ̀ àbẹ́ ẹgbà àwẹ̀ mi rọ̀ nìkan ni mo lè mọ̀ torí èèyàn lè rọ mi mọ́nú lé kọ́ máa fọ́ ra kún tàkẹ́ àwẹ̀ yìí tẹ̀ wá ń gbó wa ṣùgbọ́n Ọlọ́run nìkan lọ́mọ ẹni tó gbà àwọn àfáà nínú ìtumọ̀ nu inú ìtumọ̀ ni pé èmi Ọlọ́run ni mo ní àwẹ̀ tọ́lọ́ ń sọ ni pé èmi nìkan ni mo mọ déédéé ládàá tí mo fẹ́ fẹ́ ń tó gbà so eléyìí ó jẹ́ kó yí wa pé àwẹ̀ Ramadan yìí ọmọ lọ́la gan
bóyá ẹ̀ẹ̀tún mọ̀ ẹ jẹ́ ká lọ sínú hadith Abi Hurairah radiyallahu anhu anabi sallallahu sọ yìí pé inna Allaha farada siyama Ramadan aleikum ọlọ́run ṣe àwẹ̀ Ramadan lọ́ranyàn lẹ́yìn mùsùlùmí lórí o ṣùgbọ́n mi ànábì wasanantu lakum kiyamahu èmi ànábì wá ṣe kíkí tàràwí mo ṣe ní súnà fún yín ọlọ́run pàṣẹ èmi náà tún mú tọ́dọ̀ tèmi ló fi jẹ́ pé súnà ànábì ara tí ó máa jẹ́ tafsiri alukur'ani ni ọlọ́run ti gbé tiẹ̀ wá ọlọ́run sọ fún wa yìí pé àti Allah wa àti Rasul ẹ tẹ̀lé mi ọlọ́run ẹ tẹ̀lé ànábì so ànábì ni ọlọ́run ló ṣe àwẹ̀ lọ́ranyàn èmi wá ṣe tàràwí kíkí mo ṣe ní súnà ẹ wá máa gbọ́ bá wọn o tàràwí ni wọ́n wá ní àní ṣe kí ni o ná àlè kí papọ̀ nítorí aburú tí ń bẹ ó lè kí inú ilé sórí nǹkan ní ìsìta wọn sọ yìí pé ìmọ̀ mímọ́ wá mẹ́sìn ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo mùsùlùmí gbogbo ẹni tí wọn ẹwù àṣà ní mọ̀ọ́mù ká lọ dúró lẹ́yìn wọn bóòlù ṣe máa kírun lélẹ́ báyìí ní ìsìn ìmọ̀ ẹ̀sìn ọ̀ranyàn ojúlówó kálukú ni sọ wà ní kí tàràwí bí wọn bá jẹ́ akímáyásí ọ̀wà ní kí tàràwí inú ilé rẹ òní múyàwó rẹ òní mọ́mọ́ rẹ lọ́wọ́ di gbẹ́n lẹ́ ọmọjú iná àti iná nìkan lọ yìí ó tó wá lè dá Kùránì kà ọlẹ́tọ̀ọ́nù ṣẹlẹ̀ Islam gbé Kùránì lọ yẹ wáṣà máa gbé Kùránì lọ́wọ́ tí ó bá ṣe náfìlà gbé Kùránì lọ́wọ́ máa tìrà wà láti inú Kùránì tá ń pè ọ náfìlà kì í ṣe pọ́tò àmọ́ ṣe Allahu Akbar Allahu Akbar múdí àmọ́ta ni ẹ̀jẹ̀ àsọkúsọ̀rọ̀ lọ́rùn nulẹ̀ tá a wà náà so ànábì ni mo ṣe ní súnà fún yín súnà ànábì táwọn èèyàn ọ̀tẹ̀lẹ̀ mọ́ ẹ̀wò nǹkan ẹ̀wò tó tó kó bá wa o àwọn kan ní ìjọ ìjẹta Wednesday tí ó jẹ́ on the 28 ṣàbánù tí ó jẹ́ pé gbogbo wa kò sẹ́ni tí ó mọ̀ yàn tí ìbá ṣe pé ntẹ́sù bá ti kóòdì ọpọlọ rẹ̀ kéèyàn máa wò wípé àwọn bàbá ti sọ̀rọ̀ àbáwọn kìnnìkan ti sọ̀rọ̀ nínú ẹ̀sìn ó kò bá rẹ o on the 28 kéèyàn wá bọ́ta láago mọ́kànlá kéèyàn wá máa ní òní láàkàsámú torí pé a ti wọ̀n nínú ìsáàbù wo tànàbí ọmọ àbí ànàbí kò fi sáàbù ńlẹ̀ súnmúlì rùyàtì yìí lólò àwọn sàbẹ wọn lò láàrin ara wọn tí ẹ fi jáde láyé ẹnìkan kò sọ yìí pé kọ́ńkà bọ́ta hàn tóòrùn bá fẹ́ wọ̀ ní kálukú bọ́ta wọ́n sẹ́ndì àwọn èèyàn lọ wọ́ oṣù ni ẹnìkan kò ṣe bẹ́ẹ̀ káwọ̀ wá bọ́ta sẹ́ni pé dójútì ńlá ni wàláì dójútì ńlá ni kì í sọ̀rọ̀ pé àwọn ọmọ àwọn àgbàlagbà fín ọyẹ kọjá bànújẹ́ ọkàn fún wa pé wọ́n lọ́n irú àwọn aṣíwájú wo ló kó fanu ẹ̀sìn kí la ṣe kéèyàn wá bọ́ta bá lọ́ọ̀nì 28 kálukú wá jáde àwọn kálukú wá dáálé irú dáálé búkú wọnú àwọn kan tó dìde gbà òwú wọn ní sátidé ni sẹ́ẹ̀rí pójú tìyìn níjọ́ ni ìmọ̀bẹ́ lọ́mọ níwọ̀ ọlọ́run tí wọ́n ṣẹ̀sìn lọ́dún yìí sẹ́ẹ̀rí pójú tìyìn gbogbo àgbáyé wa bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ Friday ẹ̀yìn mú sátidé àwọn òpónú kan sì tó dúró ẹ̀yìn wọn pé àní tí àbá ti sọ náà ní sátidé bàbá búwo ṣé ẹ wo nǹkan gbogbo ayé pátá wá rí gbogbo owó tó ọba wá rí oṣù níjọ́ tó ṣù bá jáde tó ọba wá sọ fún wa pé oṣù jọ́ kẹta ni olódo ní ọ̀nì ọ̀mọ́ ń pa ìsìláàmù ni o ànábì ti sọ fún wa sallallahu alaihi wasallam yìí pé nínú àwọn àṣírọ́tù sáà àtàfìmọ̀ pàyé fẹ́ parẹ́ intifahul ahilla ó ní kí oṣù ó tóbi ju ọjọ́ orí rẹ̀ lọ kí oṣù ó ṣe kí ni o kó tóbi ju ọjọ́ orí rẹ̀ lọ táyé bá ti ń parẹ́ táyé bá ti ń lọ ọwọ́ parí nígbẹ̀yìn ìgbà oṣù ó máa tóbi kọjá nọ́mà ọjọ́ orí rẹ̀ Abdullahi ibn Abbas náà lọ gbádìí sí wa ọ wá ní sẹ́ẹ̀rì kò ní ìdí wàhálà sẹ́ẹ̀rì ńjọ́ tẹ́ ẹ bá ti rósùn ọmọ ọjọ́ náà ni sọ́njọ́ tó sùn jáde mọ́tò ká oṣù àná lélẹ̀ oṣù yọ kẹtẹ ìjáde lọ́dọ̀ wa oṣù kìíní kálukú àwọn tara wọn lágẹ́jà ló ṣe kìíní kan ọ̀tọ̀ rẹ̀ ànínú àṣírọ́tù sáà àìmọ́kẹ́ òní tẹ́ ẹ bá fẹ́ mọ́kẹ́ súnà nàbí ni ẹ gbájúmọ́ tọ́ bá ti gbájúmọ́ súnà nàbí oríire ó pè oríire wọn wà tóró ẹ wo nǹkan o ilẹ̀ tó ti ṣiṣẹ́ lọ́dún yìí ẹn tó ní ànáláwẹ̀ àwẹ̀ ẹbú ẹ ń bá gbá àwẹ̀ eléyìn àwẹ̀ ẹbú lọ gbá o àwẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí Jímọ̀ báyìí tó jẹ́ pé generally accepted ọlọ́run tó máa gba ogun ẹ̀ lẹ́nu jọ kì í sọ̀rọ̀ yẹn kí ogbó ọjọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọ kan náà ṣùgbọ́n ẹ bẹ̀rẹ̀ bọ́lọ́run ṣe ní ká bẹ̀rẹ̀ tí wọ́n bá di on the 29 lọ́dọ̀ ti yín ẹ woṣù ẹlòmíì lè máa ka déètì ìjọ míì nílùú tiwọn ìyẹn ò bí wàhálà ẹ lọ woṣù tẹ́ ẹ bá ti rí ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ ẹ bá ti rí kurukuru ló bójú sánmà ni o oṣù ọ̀jáde ni o àdìsíyàwá Aisha anabi adatha Sha'ban 30 yawman anabi ọkà Sha'ban pé 30 tàlẹ́wà fi ti yín yọ ó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ Kùránì sọ̀rọ̀ so ẹ jẹ́ ká tẹ̀lé ṣe ti rí nǹkan lọ́dún yìí báyìí nísìnyí ìparí àwẹ̀ tó ń bọ̀ wọ́n ti mú déètì ìparí náà lẹ́ o ìwọ tó ọba ilé tẹ̀lé wọn ìyún tó wá burú bàjẹ́bàjẹ́ ṣe ẹ bá ti ẹ̀ gbà àwẹ̀ níjọ́ tí ó yẹ kó gbà àwẹ̀ ṣe ẹni tẹ́ni tó mú sátidé wọ tó bá tẹ̀lé sátidé tó ọba ilé jọ̀sán lónìí bó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà àwẹ̀ bó fi gbogbo ayé rẹ̀ gbà àwẹ̀ kò lè tójọ́ kan tó fi tẹ̀lé aláṣẹ tí wọ́n fi ba ayé rẹ̀ jẹ́ pé kọ̀ lọ́jà
tó o bá lọ gbàwẹ̀ lónìí tó ní ẹnìkan lọ fẹ́ tẹ̀lé ìjọ sátidé ó ṣeré ẹnu o ìwọ tó o gbàwẹ̀ lánàá ọkàn fàwẹ̀ tiẹ̀ waste ni gbà pé ọ̀la àwẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí parẹ́ máa fa ìyá máa pa sílẹ̀ lórúkọ rẹ̀ pé mo ti parẹ́ bó o ṣe ń sọ náà o ti ń parẹ́ náà nu mọ wulẹ̀ mọ bára rẹ jiyàn so àwẹ̀ gidi tó jẹ́ generally accepted nílànà tó lọ́n òní lọ́bẹ̀rẹ̀ so kálọ̀ dè mọ́wọ́ bá ọba ọlọ́ọ̀ba àlékè ọlágbésúnà borí pé àníṣe gbogbo ẹ̀ ń bá ti kọ̀yìn sánà bíi àwọn èèyàn wá ń yẹ̀yẹ́ gbogbo yín lórí Facebook àwọn èèyàn wá ń yẹ̀yẹ́ yín pé ẹ̀rí nǹkan kí ló fà á gbogbo ẹ̀ ń bá ti kọ̀yìn sí súnà nàbí yóò máa tẹ́ni ẹ̀ má jà kọ̀yìn sí súnà nàbí bákan náà ànábì wa sallallahu alaihi wasallam torí tó bá ń gbààwẹ̀ inú tó fi mọ̀ ò ní pé sọ fẹ́ kàdúrà rẹ̀ ọmọ gbà àlẹ́ kàbísọ̀ máa gbààwẹ̀ ni o wàláì gbígbàdúrà tó kéèyàn jẹ́ aláwẹ̀ kò tíì sì kílẹ̀ rí wa nínú àdìsí àbí òrẹ́rọ̀ ànábì ní salasatun la turaddu da'watuhum àwọn mẹ́ta kan bẹ ọlọ́run bá lékè ọlọ́run ní dádúrà tí wọ́n bá ṣe padà láyé èèyàn mẹ́ta kan bẹ tí wọ́n bá ṣàdúrà stampu ni àkọ́kọ́ ń bẹ òun náà ni aṣọ imú ẹni tó gbàwẹ̀ hatta yuftira tí ó fi sínú àsìkò tó gbàwẹ̀ ẹja lékún níbẹ̀ lọ́hùn ńgbò tí dáa lójú tó o bá ti lè gbà àwẹ̀ sawmul khusus tí èsà àwẹ̀ umumu lọ gbà àwẹ̀ àwọn ẹni ẹ̀sà tá a bá tiẹ̀ lágbára ká dé ẹni ẹ̀sà nú ẹni ẹ̀sà ká wà láàrin méjì tá a bá gbàwẹ̀ àwọn ẹni ẹ̀sà gbogbo àdúrà tá a bá ń ṣe ọlọ́run balẹ̀kẹ́ ọlọ́run máa gbà ẹja wa lékún ládùúà lórílẹ̀‐èdè wa ká bẹ lọ́hùn kì í ṣe pé ká tún máa fara nira wa àwa mùsùlùmí tá à ń gbàwẹ̀ báyìí àsìkò gbígbàdúrà la wà ẹ́ ẹja sokúsọ́lọ̀ lọ́rùn káàkiri àgbáyé ẹja bẹ lọ́hùn so ànábì ní number 1 wal imaamu al-adil imaamu onídéédé ìmáàmù àbí aṣáájú tó jẹ́ aṣáájú adarí tọ́jú ní déédéé táwọn ìjọba wa bá ń ṣe déédéé ni wọ́n máa rawọ́ sọ́lọ̀ lọ́wọ́ kàbẹ́ ọlọ́run ó sì máa gbàdúrà ẹ wo Umar ibn al-Khattab ẹ wo Umar ibn Abdulaziz ẹ lọ wọ àwọn olórí ìtànà tọ́lá pé wọ́n ń ṣe déédéé tí wọ́n bá náwó sọ́lọ̀ báyìí ọlọ́run ó sì máa gbọ́ tọ́wọ́ bá ti jó ń déédéé tọ́wọ́ bá ń ṣàdúrà ọlọ́run máa gbàdúrà rẹ ẹlẹ́ẹ̀kẹta wadawatul mazlum gbogbo ẹni tá a bá ṣe àbòsí sí kódà kó jẹ́ babaláwo tí ọ̀dọ́ lọ́mọ tí ń tẹfá tí ń tẹyanrìn tí ń tẹ gbogbo ẹ̀ tí máa mú tọ́wọ́ apẹ̀rẹ̀ lálùsùn náà tí irun gbà tó báyìí tí o gbẹ ẹ̀fẹ́ tí o gbẹ ṣe lọ́ba lọ ṣe àbòsí sí babaláwo tí babaláwo ń bára wọ́n sọ́nà pé ọlọ́run o mọ̀ bá mú lágbájá yóò mú o kì í sóògùn torí pé ó ti ní jókà lọ́wọ́. nínú àdìsí mi nínú àdìsí àbí òróró ànábì ní àṣìyàmù sórí ọ̀fẹ́ wọná lálìkà mọ́ àwẹ̀ tó ń wòye o junnatun ó ní gàgá kó lọ́dọ̀ ọmọnìyàn so wahisnul hasin ó di ìsọ́ni minan nar kó níbi iná ẹni tí ó bá fẹ́ wọná alayhi bisawm yóò máa gbà àwẹ̀ ni o tó bá wá rí báyìí ẹ dákun ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà gbígbà àwẹ̀ ká máa pẹ́ ká tó jẹ sàárì wa ní ìsìn a lè bẹ̀rẹ̀ bóyá bíi 15 to 5 so karamọ́ tí ẹ̀ máa mọ̀ yìí pé òun máa ń fákùnnù kó tó jẹun ni kó bẹ̀rẹ̀ bíi 4:30 bóyá ó lè tó bí 30 minutes mọ́ lọ́wọ́ nígbà tí wàá fi di 5 yóò parí rẹ̀ so tó bá jẹ́ yí pé láàrin ìṣẹ́jú méjì mẹ́ta ó ti gbé nǹkan jù sẹ́nu pápápá irú àwa tá à ń sọ̀rọ̀ nísìn tá a bá ti ń parí ètò báyìí 5 béèyàn pé ó pè sọ́dọ̀ ara rẹ̀ ni o láàrin ìṣẹ́jú méje tó kù torí pé bíi 7 after 10 after sàárì ti lọ o lásìkò tá a wà yìí ó lè change títí next week láàrin ìṣẹ́jú méje tó kù sọ pàkàpàkà òun ló kù báwọn so sàárì wa ká máa pẹ́ jẹ báwọn kéèyàn pẹ́ jẹ sàárì báwọn kọjá pé àsìkò tí fájìrì ọyọ báyìí ńlọyọ ọwọ́ àti fájìrì jọ ṣe ni ìsìláàmù dáa bẹ́ẹ̀ ni ìsìláàmù lọ dáa bẹ́ẹ̀ nínú súnà lọ wà bákan náà ìsínú wa ká yára máa sínú tá a bá sì fẹ́ sínú ká fi nǹkan eléso ká fi sínú tá a bá rí ká lomi so ká mú nǹkan eléso dídùn kì í ṣe bí orógbó kì í sì so bí o nǹkan eléso dídùn ká mú tá a bá ti wá mú èso tá a jẹ èso tán tá a mú omi so anímọ̀ tí bá àti ìjàmbá ọkàn wa ti balẹ̀ gbà náà làwọn wà sọ́dọ̀ yìí pé dhahaba dhama'u wabtalatil uruq wa thabata al ajru insha Allah kì í ṣe pé ńgbà tá a bá mú lọ ṣùgbọ́n ká tó sínú a lè ṣàdúà ànábì ní ìdùnnú méjì ń bẹ fún aláwẹ̀ ìdùnnú nígbà tó bá ṣe kíni o nígbà tó bá fẹ́ sínú bákan náà nígbà tó bá pàdé ọlọ́run fariha bi sawmihi inú rẹ̀ ó dùn pẹ̀lú àwẹ̀ tó bá gbà jàmáà ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà fífi gbígba àwẹ̀ lọ́nà tó dáa ká sì tẹ̀lé òfin rẹ̀ eléyìí nìkan ńlá sọ lórí ọ̀rọ̀ àwẹ̀ ní òru àfi eléyìí wọlé pé akíra wa kó àbọ̀ sínú Ramadan látọ̀lá lọ àwọn oríṣiríṣi tọ́píìkì ńlá mọ̀ tírìtì tá a mọ̀ tírìtì fúnra wa
ata Ramadan masra'atul ibadi. ata Ramadan masra'atul ibadi. Ramadan ló dé yo ibi tá máa ń gbìn nǹkan sí ni o, oko tá máa ń gbìn nǹkan sí ni o. Litatihiri likulubi minal fasadi. Ramadan wá fọ ẹ̀mí mọ́ kúrò níbi aburú ni o, níbi gbogbo ìbàjẹ́ pátá. Fa'addi huquqahu qawlan wa fi'lan. Gbogbo ìwọ rẹ̀ tó bá yẹ ká fún ẹja fún Ramadan ìwọ rẹ̀ oṣù kẹyìn náà ni o. Má ṣe pàkàpàkà náfìlà, farabalẹ̀ kí náfìlà tá ń pè ọ ni o. Wazadaka fattakhidhu lilmadi. Wazadaka fattakhidhu lilmadi. Ìpèsè rẹ tó mú làlìkíámọ̀ tó dé bẹ́ẹ̀ níjọba ẹ̀kíámọ̀ tí wọ́n ní kí ló mú wá ààwẹ̀ gidi ẹja gbààwẹ̀ Ramadan ilé bí ẹni pa nígbà tọdún tí ń bọ̀. Àmọ́ bẹ́ẹ̀ lọ́kọ́ lọ́jà tọdún tí ń bọ̀ o bí yẹn ṣe máa ń ṣe ń bí ìjọsìn nu ọ máa ṣe ìjọsìn tó ń ṣe lọ́wọ́ bí ẹni pé ò ní ṣe mí. Ṣùgbọ́n lé ayé ọ máa gbé bẹ́ẹ̀ bí ẹni wípé ó gbégbé bí ẹni pé òun kọjá lọ ń bẹ̀. So ká ṣe báwọn ká má Facebook ká má face Quran ká má ka Quran. Wa ma zara al-hububa wa ma saqaha. Ẹ bá gbé nǹkan tí ò bomi rin tó o bá gbààwẹ̀ tó o máa tìláwà Quran tó o máa ṣàánú lásìkò tí nǹkan le ẹ há oúnjẹ fáwọn èèyàn ẹ gbé fáwọn mọ́mù kan bá yín ha ẹ gbé fáwọn pásítọ̀ kan bá yín ha orí àbí àwa ló tiẹ̀ kàn kọ́ bá yín ha àwọn mùsùlùmí ká ẹ há oúnjẹ fáwọn èèyàn ẹ sí àwọn aláwẹ̀ lẹ́nu nígbà gbọ́dọ̀ yín bá ṣe mọ́ ṣe sọ́dákọ̀ ṣe gbogbo ẹ̀ tó o bá máa ṣe bá wọn ọkàn gbé nǹkan ó gbé nǹkan ó bomi wọn nu o ẹni tó bá wá gbé nǹkan tí ó bá wá bomi wọn tana wà nadiman yawmal hasadi. Tanawa nadiman yawmal hasadi. Gbogbo tó táwọn èèyàn bá ń lọ ń kéré oko tiẹ̀ òun kàn gbé nǹkan ni kọ̀ lọ́mọ wẹ́ tiẹ̀ yóò gé kàbámọ̀ jẹ́njọ́ táwọn èèyàn bá ń kéré Ọlọ́run má jà gé kàbámọ̀ jẹ́ lálìkì àmọ́ o ẹjẹ́ àgbàwẹ̀ ká tẹ̀ lófin rẹ̀ ká náwó ká ṣàánú ní Ramadan àní gba. Gbígbàdúrà Ramadan oṣù gbígbàdúrà. Oṣù ìkẹ́ àtàforíjì ni oṣù ìkẹ́ àtàforíjì. Lórí àsìkò wa kò sáàyè question lónìí inshallah máa gba question lọ́la tá bá fẹ́ pè wá tá bá béèrè 070-1064-39 070-1064-39 anito ń bá a sọ̀rọ̀ ní afa Suleiman Ibrahim Abu Ibrahim àdìtọ́ jana sí afa wa Abdul Samad muassasa afa wa Ridwanullahi majoba jana wa bi afa wa Ibrahim subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.